àṣírí ìdí tí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi rán àwọn ìgbìmọ̀ tó lágbára dìde lọ sí abúlé Yàwọ́tà àti àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣírí ìdí tó fi rán wọn lọ sí ìlú náà láti bá wọn kẹ́dùn lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí kó. Àṣírí náà ti tú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ tó sì jẹ́ pé òní àmúwá nínú ìròyìn tí ẹ fẹ́ wò yìí. Ẹ rántí wípé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà ní 15th of May 2026 ilé àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì ni wọ́n máa ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà láwọn abúlé kan tó ń pè láwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ àti Yàwọ́tà tí àwọn méjèèjì wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níṣẹ́ ni wọ́n sì jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti ọ̀pọ̀ olùkọ́ ni wọ́n jí wọn kó ogun lọ, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ pa olùkọ́ kan lásìkò tí wọ́n jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé ìyànjú ẹ̀ Adéṣíyàn tó ń sá lọ. Ṣùgbọ́n nígbà tó tún dénú gbó níṣẹ́ ni wọ́n fa olùkọ́ míì síta ètò ń jẹ́ Michael Oyèdòkun tí wọ́n gbọ̀bẹ̀ sí ní ọ̀rùn tó sì dùnbẹ̀ bíi ewúrẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí ni ló fa ariwo káàkiri fún gbogbo ọmọ Yorùbá tó sì tó jẹ́ pé dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn tí rí àwọn tí wọ́n jí kó wọn tí rí wọn gbà sílẹ̀. Bẹ́ẹ̀ èyí ló jẹ́ wípé ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ẹni ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ìgbìmọ̀ alágbára dìde láti lọ bá àwọn aráàlú náà kẹ́dùn àti láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ àti láti tún fún wọn ní ìrètí. Ẹni tó ṣíwájú àwọn ìgbìmọ̀ náà lọ ni Ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà, olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà Malam Nuhu Ribadu, ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Túnjí Dìsù, mínísítà ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Christopher Musa, mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Joseph Tẹ́gbẹ́ àti àwọn míì ni wọ́n lọ sí ìlú àwòrò Ẹ̀ṣíẹ̀lẹ̀ láti jíṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún wọn àti láti bá wọn kẹ́dùn. Ṣùgbọ́n ṣá o, níṣẹ́ ni àṣírí tú wípé nítorí ẹnu tí ó ti ń kun ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọn àti ìyàwó ẹ̀ wọn débi ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ni kò rán ẹnikẹ́ni ni ló jẹ́ kó gbé ìgbésẹ̀ yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé tó wá jẹ́ kó tètè gbé ìgbésẹ̀ náà tó fi jẹ́ kí àwọn aṣojú ẹ̀ lọ sí ìlú méjèèjì lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá. Lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ni bó ṣe jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ṣẹ̀ṣẹ̀ ṣàbẹ̀wò síbẹ̀ lọ́jọ́ àbámẹ́ta tí ṣe Sátidé ọ̀sẹ̀ tó kọjá ni tá a sì gbọ́ pé Tinubu wò pé pẹ̀lẹ́ yìí gbóhùn bá sì lọ tàbí rán àwọn aṣojú àwọn ayé wọn yóò máa sọ̀rọ̀ burúkú wọn yóò sì máa bú òun.